tún wá ń gbé agbóde ìgbà wọlé ẹ̀mí ẹni tó bá bọ́nu gbogbo wa ohun yín lákàntì ẹ̀ sí kíjọba ó gbọ́ kí gbogbo ayé ó gbọ́ ẹ bá mi máa táìpù orúkọ wọn sórí gbogbo íńtánẹ́ẹ̀tì mo ti rí yakasẹ́ẹ̀tì tó jáde tó pariwo ẹ̀mí ọ̀làárọ̀ bí ẹ bá ti gba ẹ̀mí ó ti tán nù la fi gbọ́dọ̀ pariwo wọn. lórí conference tí Sheikh Ajigini pẹ̀lú Gumi tí wọ́n lọ ṣe nílùú Ìbàdàn bàbá Kéwúgba Gold ó ní kí àwọn ọmọ ilẹ̀ Yorùbá kí wọ́n má sun àsùnpìyè pàápàá àwọn ọmọ Ìbàdàn Kwara àti àwọn ìlú kọ̀ọ̀kan tí wọ́n sọ nínú fọ́nrán yìí ó ní ẹni tí wọ́n gbé wọ ìlú Ìbàdàn yìí pé olórí àwọn báńdíìtì wọ́n lọ wo lẹ̀wò ní o ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá Kéwúgba Gold tí wọ́n sọ níbí báyìí ẹ bá mi love ẹ bá mi like ẹ bá mi share ẹ jẹ́ kó kan nílé kó kàn lẹ́jọ́ lára ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ ń gbé fọ́nrán náà wọlé ó ń gbọ́bọ̀ o. ẹ̀rí ti dé evidence tí ò rújú kí ló jọ payé pọ̀ ibo lẹ ti jọ rìn bẹ́ẹ̀ ọba jẹ́ni tí wọ́n ti jọ ní connection tipẹ́tipẹ́ ó kò easy láti gbé èèyàn láti north wá south west láì jẹ́ pé connection kan ti wà láàrin wọn. àti pé irú èèyàn bí ìgbìnrin bọ́mọ líle bá dé ìlú kan ọ̀dọ̀ àwọn ọmọ líle ẹgbẹ́ ẹ̀ ní ọ̀wọ̀ sí bẹ́ẹ̀ ni eré bá wọ̀ ìlú kan ọ̀dọ̀ àwọn ẹni eré ẹgbẹ́ ẹ̀ ní ọ̀wọ̀ sí. ṣé ká fọkàn balẹ̀ are you assuring us of our safety? Kí ló fà tí mo fi wí bẹ́ẹ̀ Al-Qur'an kan sọ wípé ẹni tí wọ́n bá ṣàbòsí fún Ọlọ́run ò deny rẹ̀ láriwo sáà safe ṣé gbogbo ilẹ̀ Yorùbá safe kí ló jẹ́ àwí bẹ́ẹ̀ ẹ lọ wò tán ilẹ̀ Yorùbá àbá wà ní Yorùbá country lọ́wọ́lọ́wọ́ báyìí ní àbá tí wà Nàìjíríà tó bá jẹ́ wípé àwọn tí wọ́n fẹ̀sìn bojú tí wọ́n fi da Old Ọ̀yọ́ empire rú káni wọn yọjú láti da Old Ọ̀yọ́ empire rú báyìí àbá wà ní Yorùbá country tẹ̀sẹ̀sẹ̀ ń jà fún sí àwọn country tí wọ́n bá bẹ́ẹ̀ tí àwọn òyìnbó bá lórí pé wọ́n maintain empire wọn wọ́n ń dórúkọ rẹ̀ dè ní lára rẹ̀ ní Mali empire ó ti lọ Mali country lọ́wọ́ lẹ́nu àtàwọn country bẹ́ẹ̀ àwọn èèyàn yìí náà ní ẹ̀dá àgbo ẹ̀sìn ní àfi bojú o wọ́n mọ̀ pé mùsùlùmí ń bẹ ní Old Ọ̀yọ́ empire wọ́n tẹ̀ wọ́ bẹ̀ wọ́n da Old Ọ̀yọ́ empire wọ́n fọ́nra Yorùbá ká forever lẹ́nu wa ò fi kò dé ní àwọn èèyàn yìí náà ní wọ́n fẹ̀sìn bojú wọ́n wọlé lèmi fi máa ń sọ wípé ẹni tí ó bá sọ pé òun ó sí ẹ̀sìn you must try to know the certain part of political religion politics. There's a difference within religion and politics of religion. Ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀sìn àti òṣèlú ẹ̀sìn òṣèlú àti kówó sápò ń bẹ. Àwọn tí wọ́n ń ṣe bandits ṣe torí Ọlọ́run ni wọ́n fi ń ṣe ni. Wọ́n ṣe torí Ọlọ́run torí kó kálukú lè kó dọ́là pamọ́ ni. Kò sẹ́ni tí táwọn ṣe tí ṣe lọ forever. Wọ́n ṣe fúngbà díẹ̀ wọ́n á fi mass wealth wọ́n á kówó jọ àwọn náà dẹ̀ lọ establish síbòmí. Ṣe káwù jìnnà lókun tá lọ sọ fún ṣe ẹrọ́kù rẹ̀ tẹ́ fi gbà kó ti kù. Ó possible kó jẹ́ pé táìmù tiẹ̀ ti expire wọ́n lè change ẹ̀kọ́ bá tiẹ̀ lọ bòmí kó tó máa lọ báyìí nígbà tẹ́lẹ̀ kó dẹ̀ ní tọ́jú fingerprint ẹ̀ lọ́wọ́ ó possible kó jẹ́ orúkọ tí wọ́n mọ̀ yẹn kọ́ lórúkọ ẹ̀ ìwé ẹ̀ ló ń ṣẹlẹ̀ pọ̀ yìí àwọn kan ń bẹ lókè wọ́n ń tàbọn wọ́n tún wọlé Ìbàdàn àwọn kan ń bẹ nílẹ̀ wọ́n ń tàbọn àwọn kan ń bẹ lókè wọ́n ń tàbọn àwọn kan ń bẹ nílẹ̀ wọ́n yìnbọn àwa òkúkú lọ́ta lọ́wọ́ bèlè bá ìdáyíwá ìjọ ọba ẹ̀dá Ọlọ́run pẹ̀tù sí wọn lọ́kàn kárímú mi ká lè rojú sádìní Olúwa. Àmín o ká lè rojú sádìní Olúwa mi ká lè rojú sádìní Olúwa. Ilẹ̀ Yorùbá nìkan ní gbogbo àgbáyé ilẹ̀ Yorùbá nìkan ni mo mọ̀ tó gbàgbọ́ yìí pé tí ìran òun bá lè parẹ́ kó parẹ́ tí ìlú òun bá lè parẹ́ kó parẹ́ ẹ̀sìn tó ń gbèrú ni ò gbọ́dọ̀ parẹ́. Ọ̀tá mi tó le jù lónìí Abu Sufyan ni àmọ́ kan náà àwọn olórí ìlú mi ọ̀tá mi tó bá sá wọlé ẹ̀ lọ mi ò tó bẹ́ẹ̀ kí n fọwọ́ kan náà kèfèrí ní Abu Sufyan gbà náà kí ló dé tà nẹ́bí ọ̀hún ọmọ gàjí ìlú ẹ̀ kí ló dé tó ọ̀nà ọba ìlú ẹ̀ kí ló dé tà nẹ́bí ọ̀nà ìlú ẹ̀ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kí ní sẹ́yìn tẹ̀ ń ṣe bí wèrè tẹ̀ wá bìlífù pé bí ìlú yín bá lè bàjẹ́ ó bàjẹ́ bí ìlú yín bá lè bàjẹ́ ó bàjẹ́ kẹ́sì Ọlọ́run sáà mọ́ bàjẹ́ ẹ ṣí èrè ni ẹ fẹ́ mẹ́sì tà nẹ́bí lọ ni. Sallallahu alaihi wasallam.
bí Saudi bá ṣẹ̀sìn bẹ́ẹ̀ ṣe wí ní Saudi Arabia ò ní bẹ́ẹ̀ dì ní. gbogbo àwọn neighboring countries tí Saudi Arabia bá jagun tí ẹ̀ tẹ́ lárúbáwá ṣé ẹ sọ fún yín pé ọ̀rọ̀ ẹ̀sìn ní ẹ̀dá lé ní ọ̀rọ̀ ẹ má bà ìlú mi jẹ́ ní Saudi gbé jáde ó gbé jáde ó finish wọn nítorí pápá wọn fẹ́ ká Iran ó gbé Amẹ́ríkà mọ́ra máa bá ọ̀rọ̀ jùmọ̀ Iran kọ́ má bà mí lásìkò sí ọ̀rọ̀ ẹ̀sìn ní àǹfààní ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ ìlú ni ó ní wàá tọ́ ni mí nàlẹ́ yìí mọ́ Allah ó di ẹni tí ò fẹ́ràn ìlú ẹ̀ Allah ó di ẹni tí ò fẹ́ràn rẹ̀ ẹni tí ò fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ bá da ogun lẹ̀ nínú ìbá bàjẹ́ ṣe é lérò pé Saudi Arabia ó gbà yín láàyè níbo ṣe é lérò pé àwọn north wọ́n gbà pé mùsùlùmí gidi ní yín ni mélòó yín ló lè kírun fún wọn tí wọ́n tó lẹ́yìn ẹ̀ mélòó yín ni wọ́n gbà pé lè kó àwọn ní kéwù mélòó yín ni wọ́n gbà pé ní ìmánì mélòó yín ni wọ́n gbà pé mùsùlùmí gidi ni ẹ̀yin wá dúró lórí pé bí wọn yín bá lè bàjẹ́ ó bàjẹ́ ẹ wá gbé àwọn agbódegbà ẹ ń gbé wọn wọlé ẹ wá ní àwọn pariwo nílẹ̀ Yorùbá tí wọ́n ti pariwo láìmọye ìgbà pé ẹ lọ gbogbo gbòòrò lẹ̀ Yorùbá gbogbo ẹni tí ń ṣe ọ̀kadà nígboro wọ́n yìí ṣe Yorùbá 90% wọn north yẹn ti wá àwọn north sì máa ń trust ara wọn tí wọ́n bá fẹ́ lo accord gbogbo àdúgbò ni wọ́n mọ̀ gbogbo léèyàn ńláńlá ni wọ́n mọ̀ gbọ̀nkálukú wọlé wọ́n mọ̀ gbọ̀nkálukú jáde kódà estate tí wọn ò ní access sí wọ́n mọ̀ yẹni tí ń gbé ní estate àwọn tí wọ́n ń kọ̀ kadà tẹ̀lé yẹn wọ́n ìwá ṣe Yorùbá nọ́tànà ni wọ́n nítorí ogun bá wá dé bẹ́ẹ̀ bá dé sápò nígboro bẹ́ẹ̀ bá dẹ́yìn ẹ bá wọn Fúlàní tí wọ́n ti ta kínní ní màálù wọn bẹ́ẹ̀ ìbò lókùn tí wọ́n Yorùbá ọgbà ìgboro tẹ́ẹ̀tún lẹ́ kọ̀ǹtró ni àwọn Ìgbò ti ra gbogbo ìgboro tán ìbẹ̀rẹ̀ yín ti wá wà mọ́ rí pé nóò báyé bá lè bàjẹ́ ó bàjẹ́ kẹsì Ọlọ́run máa bàjẹ́ ọ́sẹ̀sìn Ọlọ́run ní space ni ṣé ń sọ fún ẹ pé wọ́n ń ìrún ìsìn láti kí space ni àbí wọ́n àwọn aláìní làákà ìwò ni ẹ̀ẹ́dẹ̀ ṣe gbogbo ẹ̀ nítorí nǹkan kan ju torí owó lọ. ṣé ẹ bá rí dọ́là lára ẹlẹ́dẹ̀ bó ṣe ya ẹran abèèwọ̀ tó yẹn ìsìnlẹ̀ máa pè ní ẹlẹ́dẹ̀ àdínì ṣé gbogbo àwọn tí wọ́n da yẹrùlẹ̀ ń bá rìn lẹ́ ń pè wọ́n léèyàn rí àwọn tí wọ́n ń kírun mọ́sálásí ẹ̀ kàfàrà wọn ẹ̀sọ́ wọn ti kèfèrí àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹjọ́ ọmọ ìlú yẹn tí wọ́n jẹ́ lẹ́sìn Christianity ẹ láwọn gangan lẹ́fẹ̀ẹ́ rí àwọn oní traditionalist ẹ ń lọ bá àwọn míì ṣe láwọn tó jẹ́ pé ní ogun bá dé wọ́n identify yẹn bẹ́ẹ̀ kì í sára wọn èmi orúkọ wọlé ẹ̀ fún mi tán irun kí ló tún lára mi gbogbo dọ́tẹ̀ tí ń títẹ̀ mọ́ mi ò bá lè mú lọ òkè alhamdulilayi kì í sọgbọ́n mi tá a bá tètè pariwo bá ìran Yorùbá ogun ti dé bòde wọ́n ti gbàlejò ọ̀ràn àti gbàlejò ọ̀ràn lẹ̀ Yorùbá ẹ tètè àwọn tí wọ́n gbé àlejò yìí wá ẹ tètè mú wọn ẹ máàkì orúkọ wọn jáàm tó bá di pé wọ́n kidnap èèyàn nígboro ẹ tètè mọ̀ wọn ẹ̀sìn tí wọ́n gbé dání ó yàtọ̀ sí Ìsìlámù tiwa ọ̀tọ̀ ní Ìsìlámù tiwọn ọ̀tọ̀ ní Ìsìlámù tiwa babaláwo náà ṣe ìwọ lọ dáná ni Ọlọ́run yà kà tó bá ní màdúrà àwọn akẹ́gbẹ́ ní kẹfẹ́ ní ṣé gbogbo wa iná lọ́nà wọn wà ní ẹ̀mọ́ ẹ̀rọ Ọlọ́run jẹ́ ọba aláforíjì sí dákẹ́ kí ni túmọ̀ àforíjì Ọlọ́run tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ní ṣe rí yìí lọ́lọ́run bá lọ orí ni kò ní sẹ́kù ẹ̀yọ ẹ̀nìkan láyé láwọn yóò akíndú lọ́wọ́ náà tàbí lórí mi lẹ́nu máa tara kàlẹ́ àmì dábà Ọlọ́run ní tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe burú tó lè wọn Ọlọ́run burú ni kò ní sẹ́kù ẹ̀yọ ẹ̀nìkan láyé torí kò sí èèyàn rí ẹ̀yọ kan láyé ta ni yín bolẹ̀ ti gbẹ̀sẹ̀ wá ta lọ́kọ yín lẹ́sìn kí ni ó jà tètè pariwo àwa kan bẹ tẹ́ ẹ ti máàkì ló jẹ́ kí n máa bí yín léèrè yàtọ̀ fún ti gbogbo ọ̀ràn Yorùbá tẹ́ ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn ṣe àwa tá à ń ṣe wá sí ẹjẹ́ àjọ máa gbé lálàáfíà ṣáṣẹ́ẹ̀fù bá a bá ń bára wa jà bí kákú kọ́ o lọ́dọ̀ tí yín kọ́ o kò sábúrú tẹ̀ tí rò mí tán wà láyọ̀ náà nílà mi lè ka ya burú mo fẹ́ gbà nǹkan dáadáa kan lọ́dọ̀ ẹ̀rù Ọlọ́run kan l'Àbújá ẹ̀rù Ọlọ́run yẹn àwọn kan bá mi níbẹ̀ mo kú bẹ̀ tán lẹ́nu yẹn sọ fún mi bí abẹ tí nǹkan Islam ní kínní àwọn èèyàn yín dẹ̀lẹ́ ìṣe mùsùlùmí wọ́n lè ṣe mùsùlùmí wọ́n á ní kó bí àwọn Yorùbá ẹgbẹ́ mi tí wọ́n jẹ́ mùsùlùmí kó bí àwọn míì léèrè tí wọ́n ṣe rú àwọn yẹn ó ní wọ́n bá yín jẹ́ gan o kódà wọ́n ti gbà kínní yẹn fún ẹlòmíì àmọ́ wọn ò fún ní ní tọ́ dáa ju ti ẹ̀ gbà. kí ló dé àwa tí a tá ń ṣe wá sí ẹjẹ́ àjọ gbé lálàáfíà ṣàṣe lọ́wọ́ yín
sí àwọn ọmọ wa safe síran wa safe lọ́wọ́ yín pẹ̀lú tẹ́ gbé wọ̀lú yìí o kí ló jẹ́ wí bẹ́ẹ̀ àwọn tẹ́ lọ join pẹ̀lú wọn ìgbàgbọ́ wọn ni pé anybody tí ò bá ṣe àkídà irú methodology báwọn ṣe ń worship ideology táwọn gbé wá anybody tí ò bá ṣe ààrẹ wọn ní kì í ṣe mùsùlùmí lọ́dọ̀ àwọn ṣé gbogbo àwọn tí wọ́n ti kú kí ànábì ò tó dé ayé tí ń bẹ over 5 billion tànábì tó dé gbogbo àsìkò fítírà tí ọ̀sán ànábì láyé ṣé gbogbo wọn yẹn náà inú náà ni gbogbo wọn lọ lásìkò fítírà tí wọn rà ànábì kankan jíṣẹ́ fún wọn kí ni túmọ̀ aláàánú tọ́lọ́hùn jẹ́ ntí ó wàá jẹ́ ká pariwo bẹ́ẹ̀ president ti wà o la fi gbọ́dọ̀ fi ẹ̀mí wa kọ́ yín lọ́rùn ntí bá ń bẹ lọ́wọ́ èèyàn tá a fẹ́ gbà ilẹ̀ lè blọọkù pé a máa rí gbà nínú àgbà tọ́lọ́ máa tún mọ̀ pé nǹkan yẹn wúlò fún wa ní wáyé ntí bá ń bẹ lọ́wọ́ èèyàn lè lè blọọkù bóòlù ẹ̀sẹ̀ ní blọọkù ẹ̀mí wa bóòlù ẹ̀mí wa ò sì ní bọ́ gbogbo àwa táwọn wá àlàáfíà bóòlù ẹ̀mí wa ò sì ní bọ́ àwọn èèyàn yìí smart débi pé wọ́n wọlé sí àwọn traditionalist lára traditionalist ó sì dọ̀tá yín lójú ẹsẹ̀ towótowó tóògùn tí gbogbo ẹ̀ wọ́n bá wọlé sẹ́lẹ̀sìn christianity mi lára yóò gbàgbé gbogbo tẹ̀ tíjọ́ sí ní dáadáa tí wọ́n bá wá ní kí ló dé tí ń bà lẹ́rù tó fi sọ yí pé sẹ́mi àwọn dé sẹ́mi tèmi dé ẹ̀mí bàbá Mùdírù ńkọ́ sóde lọ́wọ́ yín ọ̀gá wa nu gbogbo àwọn tí wọ́n jọ bẹ́ẹ̀ sẹ́mi wá dé lọ́wọ́ yín tẹ́ bá ní kí ló dé tí ń ṣe bẹ́ẹ̀ ní May 2025 tá wà bẹ́ẹ̀ ní Katsina àfáà kan bẹ́ẹ̀ tí wọ́n pè ní Mustapha Aliyu Onguwa lóko rẹ̀ irú wáàsí táwa ń ṣe yìí lòun náà ń ṣe ó ń ṣe wáàsí ẹ má bá kírísítẹ́nì jà ẹ má bẹ̀ lẹ́bọ̀jà wáàsí tóun náà ń ṣe nù ẹ tẹ̀lé ní tí Kùránì yín wí wáàsí tí ń gún wá ń ṣe nù wọ́n kidnap ẹ lẹ́yìn ọjọ́ karùn-ún wọ́n ṣe fídíò bí wọ́n ṣe dúnbú ẹ wọ́n dúnbú ẹ bí ẹran ni wọ́n tún wá dúnbú ẹ àti pàkọ́ ni ẹ ti dúnbú ẹ àwọn èèyàn yìí ni ẹni ẹgbẹ́ wá bàdàn àwọn èèyàn tí protect ni àwọn ni wọ́n dúnbú Onguwa ní Katsina ní mẹ́ta mẹ́bẹ̀ yìí náà ni ẹ wá ní àfọkànbalẹ̀ bó o la ṣe fẹ́ fọkànbalẹ̀ ẹ jẹ́ tó mú mi wá wọ́n tún pè kan ní Imam Maru ní Zamfara wọ́n fìbọn fọ́ orí ẹ̀ níbi ọjáde mọ́sálásí ẹnu ọ̀nà mọ́sálásí ní wọ́n fìbọn fọ́ orí ẹ̀ sí nítorí pé ń ṣe wáàsí ẹ má ṣe bandit ẹ má ṣe Boko Haram kò bófin Ọlọ́run ntànẹ́bí mi kọ́ lélẹ́yìí ẹ má dojúlé kírísítẹ́nì ẹ má dojúlé traditionalist wọ́n fìbọn fọ́ orí ẹ̀ sẹ́nu ọ̀nà mọ́sálásí ni ẹ lọ ka rẹ́kọ̀dù wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti pa nílẹ̀ Haúsá àwọn èèyàn yìí wá ní èèyàn tì í ẹ wá lẹ́rù ọmọ bà wá nítawọn náà sì fi bẹ̀rẹ̀ ní kán máa lébẹ̀lì gbogbo ẹni tí ò bá wọn ṣe pé kèfèrí lélẹ́yìí nìkan kírun ni kèfèrí lélẹ́yìí ẹ má kírun lẹ́yìn ẹ̀ eléyìí ọmọ kéwù kọ́mọ kankan nu kéwù eléyìí ò tiẹ̀ gbẹ́sìn yé eléyìí ọmọ tàwíd ní tí wọ́n fi kó wọn lọ́bẹ̀ jẹ́ ní Haúsá nìyẹn wọ́n fi búrẹ́dì kó wọn lómi ọbẹ̀ tó dà bá mọ̀dọ̀ ní àwọn ìwọ̀n correct àwọn arílẹ̀ Yorùbá correct bó lẹ́sẹ̀ nílé wa kó lẹ́ Yorùbá a níbo mi ta lọ ibi tá wà náà ni bó lẹ́sẹ̀ ní ránṣẹ́ òjíṣẹ́ ìkú sí wa a fi ẹ̀mí wa lé Ọlọ́run lọ́wọ́ ìṣọ́ wa fi lé Ọlọ́run lọ́wọ́ a bá fi lé ìjọba lọ́wọ́ gbogbo ilé ìtàgbé yìí níjọba gbọ́ ẹ̀yìn máàkì orúkọ gbogbo wọn dáhùn gbogbo ẹni tó lọ síbi tí wọ́n gé agbódegbẹ̀yà wá nìbàdàn ẹ máàkì orúkọ wọn dáhùn wọ́n láàyè ẹ̀mí wa ni wọ́n lé tí wọ́n bá nírọ̀ lápá gbogbo ilé tí wọ́n kà yìí sẹ́rọ̀ ni àwọn onílàákàyè tí pírọ́blẹ̀mù bá ń bọ̀ wọ́n dà mọ̀ pé pírọ́blẹ̀mù ní bọ̀ àmọ́ àwọn òmùgọ̀ èèyàn àdánwò ti wọlé yóò ti jáde kan tó mọ̀ pé fìtínà ló wọlé gbogbo ẹ̀yin ọba alẹ́ Yorùbá kí lẹ́yìn ìjọba alẹ́ lórí gan ọba akílẹ̀ jẹ gan majority ọba alẹ́ Yorùbá ọba lórí owó ni kò sí tí wọn ò lè ta wọ́n lè ta ọmọ tí wọ́n bínú ẹ̀tàlẹ̀ onílẹ̀ oyè lókù tí àwọn ọba alẹ́ Yorùbá tẹ́ bá gbọ́ yẹ jẹ́ ń gbà lórí oyè mi 50 million 100 million lásìkò tí ń pa àwọn tí wọ́n jẹ́ citizen ní tẹ́lẹ̀ ń ṣèjọba lé lórí bẹ́ẹ̀ bá rí àwọn ọba alẹ́ Yorùbá tí wọ́n bá ń bára wọn jà tó le kankankan ó kálukú lọ fowó rẹ̀ ti blọ́gà kí ni wọ́n jà lé lórí owó ìjọba ni kó kálukú lè rówó gbà lọ́wọ́ ìjọba ni gbogbo eléyìí ń bẹ́lẹ̀ ẹ̀ yanjú ẹ wá lẹ́ ìjọba lórí kíni majority yẹn lè mú owó lórí transformer ẹ ṣe àwọn ọba alẹ́ Yorùbá àwọn táwọn ń gbìjà wọn rè èmi ni mo máa ń lead lẹ́nìkan bá rí ọba alẹ́ Yorùbá fín
mi ò lè stop ẹ̀ mi ò ní stop action yẹn amẹ́rin náà change owó kọ́ ni gbogbo nǹkan ọmọlúwàbí ní ọ̀sẹ̀ kù ẹ̀ náwó tán ojú ni ó wálẹ̀ ojú ni ó bò ó. gbogbo àwọn tí wọ́n ń lọ wá ìwakùsà tí wọ́n lọ wá gbogbo nǹkan ọrọ̀ ajé wa ṣebí wọ́n ní owó lọ́wọ́ balẹ̀ nu wọ́n lówó àwọn ọba nù ebí àwọn ọba kan ní arrest ní Kwara tí wọ́n ń lọ lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn ajínigbé owó táwọn ajínigbé ń gbà àwọn ọba ń pín bẹ̀ náà. ẹ wá ṣètò ẹ lára yóò respect ẹ̀yin ọba mọ́ ẹ jókòó ní níjókòó ọba ntẹ jẹlẹ̀ ń wá kiri ntẹ múlẹ̀ ń wá kiri bẹ́ẹ̀ bá ti rówó là ká ìtàn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá ẹ lọ change àlè rí yín fín torí ìmọ̀ náà ṣe ní bàbá wa àwọn sì mọ protect ọ̀nà yín kódà bẹ́ẹ̀ mọ̀ á mọ protect ọ̀nà yín. nítorí náà bí tàwọn ọba ṣe jẹ́ nìyẹn bẹ́ẹ̀ náà wà ní tàwọn afáàlẹ̀ Yorùbá àti pásítọ̀ àtàfà àtolórí traditionalist ètò kálukú àjẹló kálukú wa bẹ́ẹ̀ bá ti rí tó lé kankankankan jù ó fẹ́ lo òwe Khalif Turov dé nǹkan tí wọ́n sì introduce new thing káwọn yóò lè mọ̀ kó exist ẹ fẹ́ mi wá ta káàtì ẹni àmọ́ bára wa jà ó dẹ̀ mélòó tẹ́ ẹ gbọ́ pé Saudi ń bá àwọn Christian jẹ́ ń gbé Saudi jà ó dẹ̀ mélòó tí Saudi ò mọ̀ pé àwọn kan bẹ tí wọ́n ń ṣe tí ẹ jẹ́ pé wọn ò sí Islam kódà atheist bẹ Saudi Arabia sẹ́ẹ̀mọ̀ ni Maka àti Medina nìkan ni wọ́n fọwọ́ mú pé àgbọ̀dọ̀ rẹ nìkan kan bẹ ju mùsùlùmí lọ state méjì yẹn nìkan ládùúgbò state ti bẹ Saudi Arabia sáwọn tí wọ́n ṣe mùsùlùmí ṣe bọ̀wọ́ Maka sí wọ́n pa wọn ni kí ló dé tẹ́ fẹ́ lẹ́sìn jẹ́ lẹ́sìn lọ eléyìí tí wọ́n wí tọ́ba ti dọ̀la wọ́n tún fún àtàní ẹ̀yin ọ̀bà yẹ jẹ́ tẹ́ gbéra yín lẹ́ni ọlọ́run ẹ̀yin tẹ́ wéra wà níbi tànẹ́bì Mùsá ẹ fa tẹ̀sùbá lọ bí ti ṣe Abdul Qadir ìwà ànàmúrúsù ìwà kù dáhùn lọ́kọ̀wọ́ gbogbo yín àti pásítọ̀ nu yín àtàfà nu yín pápá jùlọ àwọn àfà àtàwọn oníṣẹ̀ṣe nu yín àwọn leaders oníṣẹ̀ṣe ẹ̀bẹ̀ nìkan náà ládùúgbò tẹ wíńgbà Tinubu fẹ́ wọlé èbò ẹ̀yin kírísítẹ́nì tí ò jẹ́ kò ní wọlé ọlọ́run ránṣẹ́ lọ́jọ́ kan lórí kíní kan ní sọ́jẹ́ ni àtúwárà wọn tí wọn tó láyà ọmọ aláàbáríkà Pasuma wọn tó láwọn ríran kú sí kí ló dé tó ríran kú sọmọ rẹ ẹ̀yin ríran rẹ láyé yín ojú yín rí nǹkan rẹ ní àfihàn ẹ̀mí Pasuma ogun ìwọ lọ́ọ̀yà fẹ̀mí rẹ di ẹgbẹ́ wọlé tó jẹ́ agbódegbà ó lóun ti fi ọwọ́ ara òun kó àwọn bandit 300 àbí 3000 ó lóun ti kó wọn léjọba lọ́wọ́ níjọ́ títí lọ negotiate result wo lárí improvement wo ló wà ó tún wọ̀ sí ni wáì lásìkò yìí nílùú Ìbàdàn wáì ìlú Ìbàdàn wáì ìlú Ìbàdàn wáì lásìkò tí wọ́n ń pààyàn lọ́wọ́ ní Kwara àti Èkìtì wáì ẹsẹ̀ ya ìka tó báyìí ẹ̀sìn tí yàn láàánú lójú ẹ̀sìn kẹfà yé àwọn èèyàn jẹ kẹfẹnu yakayaka àwọn èèyàn ẹ̀sìn tẹ ẹgbẹ́ dání nu àyọ̀wá tí ẹni tí wọ́n fi sọ ajá kásíkádé gbogbo yín mọ́lẹ̀ kẹ́ lè jẹ́ aráyé ṣe àwọn orílẹ̀-èdè kan bẹ wọ́n gbà pọ́nlọ́ ń bẹ ajá living fine wọ́n sí náà wọ́n sí òrìṣà wọ́n sí kankan ajá living fine kí ni tiyín bí ẹ bá dọ̀rùn wọn wọ̀ náà sóò ti dọ̀rùn náà sọ́nà tí ẹ jẹ́ kó déwájú òun náà sóò ti dá kìyàmù náà ṣé wọ́n lọ́ọ́ dájọ́ ọlọ́run tọ́lọ́ ń bá ní gbogbo ẹni oní ọ̀wọ́ náà nǹkan mọ̀ wà jẹ́nẹ́ kí wọ́n bá wọ náà lọ lọ́ọ̀yà wo ló fi gbé ọlọ́run kí ló dé àìníṣẹ́ṣe wá ó ti wọ̀nyí lẹ́wù báyìí ẹ̀sìn lẹ́ ń tàjẹun ẹ̀sìn lẹ́ fi ń dasọ ẹ̀sìn lẹ́ fi ń kọ́lé ẹ̀ ronú kí ni progress ilẹ̀ Yorùbá gbogbo owó tó yẹ ká fi develop gbogbo ẹ̀ ilẹ̀ ti kó lọ sí di ẹ̀sìn náà tàbá rí Dangote mẹ́ta nílẹ̀ Nàìjíríà ó ti lójútùú gbogbo owó tẹ̀yìn pásítọ̀ ń gbà àjọ kọ́mpìnì mélòó lẹ fi dálẹ̀ mélòó yín ló ní kọ́mpìnì ẹ̀yin àfáà tẹ̀ sọ pé yín lẹ mọ́jù tẹ̀ gbowó lárúbáwá ẹ̀ tún gbowó lẹ Yorùbá kọ́mpìnì mélòó lẹ ní èèyàn mélòó ní jẹun lábẹ́ yìí àbí ṣé Kùránì nìkan láàjẹ ṣé Bíbélì nìkan láàjẹ ṣé ẹbọ nìkan láàkómi àní ṣiṣẹ́ mọ́ ó ti jọ kọ́ńtì yìí torí abáníò pírẹsidẹ́ǹtì torí ẹ̀fàpọ̀ tó lè sọ ẹ̀sìn di private issue bó ṣe wà láwọn western world wọn ká dúpọ̀ ọmọ ṣe tiẹ̀ lábẹ́lẹ̀ nítorí ẹ̀ látò nísìnyí ẹ̀yin ìjọba ọ̀nà ń bẹ gómìnà mi ò ṣe ilé iṣẹ́ ìjọba ń bẹ gómìnà mi ò gbé dìde àmì ẹ̀ lọ́ọ́ donate bílíọ̀nù fáwọn ẹlẹ́sìn ẹ̀ẹ́rì bínú ọlọ́run àtúwá àrọ́ kan fi balẹ̀ ní Nàìjíríà ọ̀hún náà àwọn eléyìí ń bayé wa jẹ́ lọ ìjọba ò lè mú orí nǹkan kan ṣe sí níbo lè jẹ́ pé majority wọn náà ní à ń ṣiṣẹ́ fẹ́ ní ìjọba o
bẹ́ẹ̀yàn bá jẹ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ tó bá wà nínú igbó tí ń dàkó lọ́wọ́ tó bá gbọ́ tẹ́nìkan pariwo Allahu Akbar Allahu Akbar àtọ́kọ́ àtàdánù tó wọ́n sọnù ní gbólóhùn tó yẹ ká gbọ́ kí ni wọ́n máa dùn. Kí ló dé? Kódà bẹ́ẹ̀ bá lágbára pé kọ́ máa ké bẹ̀rù ọmọ rìn Ìbàdàn ẹ lọ búlọ̀kù ẹ̀wù kẹwọn tí ọ̀sẹ̀ rẹ̀ mélòó lára yín tẹ̀sí àsọ̀rọ̀ yín ti wèrè kalẹ̀.